ti gbọ́. Pé kí ni? Pé kí ni? Ẹ tí ì gbọ́. Kí ni? Ẹ gbọ́ wípé Alhaja Mulikat Àbẹ̀jẹ́ ó ti pé 60 ọdún lókè èèpẹ̀. Ó yẹ ẹ jẹ́ á lọ kí wọn nílé tèwì tijó torin àti ìlú. Bẹ́rù bá ń bà yín ní kẹ́wí, ẹ̀rù bọ́mọ balógun. Bẹ́rù bá ń bà yín ní kẹ́wí, ẹ̀rù bọ́mọ balógun. Àbẹ̀jẹ́ ọ̀kín, Àbẹ̀jẹ́ ògún, Mulikatu Àbẹ̀jẹ́ ọmọ balógun, àṣèyí ṣàmọ́dún o. Kògókògó, kògókògó là ń gbóhùn agogo, kọ̀ǹkẹ́ là ń gbóhùn akèrègbè. Onílé yìí mo rí bàkíbà mi ó mọ̀ ọ́n ṣẹ́. Ẹ dákun Alhaja Mulikatu Àbẹ̀jẹ́ mo wá kí o.
Òndó ẹ̀ kí wọ́n gún ní sèlè ọmọ jájájájájájá Òndó bẹ̀ lẹ́yìn oníjájá mọ́ ọ̀jájá ni wọ́n mọ̀ pé yìí alọ́jájá ni wọ́n mọ̀ pé yìí bó bá dọ̀la ọmọ rí ìjájá ògùn sẹ́ẹ̀túndé tọ́rọ́ ti lọ́mọ Òndó kò gbọ́dọ̀ jẹ́wé ràn ẹ gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò rẹ̀ ọmọ rọwọ́ bí alágbẹ̀dì ò bá rọwọ́ mọ́ tọlọ́kọ́tàládá wọn mọ̀ sùn lọ́dọ̀ àwòkọ́ ọmọ àwórí ìtúrìrọ̀ ọmọ ajíbágbẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ wọ́n lè ti wẹ́rẹ́ ní òjẹ́ ìnájà sáàbẹ̀ tó wẹ́rẹ́ òjẹ́ ìnájà àdírè tẹ́jìdá tójó dákájọ́ nájà mọ ògùn dálẹ́ mbà tètè dáyé ọmọ ẹni mẹ́ta ní bámọ̀ jẹ́ mbájọ́ màlákàrà má jẹ́ wọ́wọ́ májọ́ mọ gúgúrú màrọ́ ògùn sẹ́nu mbájọ́ màlágbẹ̀ẹ́dẹ́ mbá finá madúlójú madúlẹ́nu má sàgbọ̀nsálẹ̀ orí ìwórí nílé bàbá tó fi hàn lọ́wọ́ gangan ni bó fẹ́mi ní kíkẹ́ wo dẹ́gbẹ̀ẹ́jọ kọ́ àìkẹ́ wo dẹ́gbẹ̀ẹ́fà àti bọ́ọ̀kì àtà ìdíkẹ́ wo dẹ́gbẹ̀ẹ́dínlógún ló máa jẹ́rù fẹ́ fi bọ́kànlọ́ ọmọ gbáfìlà wọn gbáfìlà bó má dọ́jú alẹ́ mò ń bọ̀ wá lọ́mọ onírìn abẹ́ ẹ̀kúṣẹ́kẹ́lẹ́ fi bọ́kànlọ́ èrèmọ̀ fún mọ́rọ́ ọ̀dírẹ́ kúrú mọ́gbà wọ ìyá lágbẹ̀ẹ́dẹ́ ẹbí mọ́gùn mọ̀ ń jó kìrìjìgbì láǹtì ó kìrìjìgbì ẹbí mọ́gùn mọ̀ ń jó kìrìjìgbì láǹtì ó kìrìjìgbì ọmọ balógun máa gbà ó ọlọ́dún òní sórí pé mo wà lọ́dọ̀ àwọn bàbá rẹ tó bí ọlọ́mọ ó yá tẹ́wọ́ rẹ méjèèjì síwájú torí wọn mọ̀ ṣàdúrà ni ọdún ayọ̀ ọdún rí ọdún dùnú ni ó mọ̀ jẹ́ ọgọ́ta ọdún ló pé lọ́jọ́ tó ní ọ̀ká tí máa wá ń bẹ̀ lọ́nà kó mọ̀ ká èrè tí bá ń bẹ̀ lọ́nà kó rè dànù àjẹbí ayé o àbẹ̀jẹ́ àjẹbí ayé o àtẹ̀pẹ̀lẹ̀ nínú ọ̀làlà nínú àlàáfíà ara òní sá òní tí òní tẹ́ lásẹ̀wá ìlú ọba ìyá bárakàtì ìyá táìwò yọ ọmọ kẹ́hìndé iṣu ọmọ ají iná fún ọjẹ́ kó o ní fọwọ́ rẹ gbáwọn ọmọ rẹ sí nílé ayé lágbára oríire àpẹẹrẹ wà rẹ́rìí àwọn ọmọ rẹ jẹ́ onímọ̀ kóró onímọ̀ kíkan oníṣubú ẹ̀mí oníṣubú ara lágbára wa ìlú ọba tó ní ọmọ ló ṣẹ̀mí ayé bàbá àwọn ọmọ rẹ ọkọ rẹ Alhaji Azizi Babátúndé Afọláyàn lónìí wọn mọ kí ó ní gbèjègbèjọ òun lónìí mọ ṣàdúrà fún pé kò pẹ́ láyé oníṣu ọmọ ají iná fún ọjẹ́ ó ní tètè kú lágbára Olódùmarè ọba ó mọ̀ ọbẹ̀ nínú àlàáfíà ara àwọn nílá ọ̀ràn gún ọmọ ògbóyè kan ọmọ akógun akóòtò ìlàlà àdéhùn àbàbà táwọn okòwò ra àdérí ọmọ ewúrẹ́ láti jẹlẹsẹ̀ gbàgede àgùntàn láti jẹlẹsẹ̀ yàrá àkùkọ gàgàrà lójú kan lálẹ́dẹ̀ lájọ́ kíọ́sì Mulikat abẹ́ jẹ́ ọkọ̀ ọdún òsì kú àṣeyàṣe ìsàmọ́dún lágbára wa ìlú ọba ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ mọ́ fèyíṣẹ́ lọ wọ́n ní kíkí ológun ró yàtọ̀ sí tẹ̀yẹkẹ́yẹ nínú igbó bí kòwé bá ti ń ké ìran ẹyẹkẹ́yẹ kan kò lè gbé máa ṣe lẹ́dùnmọ́rẹ́ ọba ni Ajoke Akewi lèmi jẹ́ o èmi bíbí láti Ajoke ọmọ kékeré ọ̀hún tó ní